Oya. Olórí ọ̀dọ́. Oya ẹ sọ̀rọ̀. Olórí ọ̀dọ́ rèé. Èmi ni olórí ọ̀dọ́ láti Òkè Ọ̀hà Láfẹnwá. Ok. A fẹ́ràn lọ́wọ́ ọmọ Yorùbá àti ìrànlọ́wọ́ bàbá wa Sunday Igboho òrìṣà Ìgbòho pé kí àwọn Fúlàní má pa wá mọ́ ó tó gẹ́ wọ́n fẹ́ pa wá tán wọ́n fẹ́ pa wá tán. So reporting from Takuti Jesu Ogun State Coordinator. Olórí ọ̀dọ́ ní ìlú Ọ̀hà níbi tí wọ́n ti pa bàbá baálẹ̀ àti gbogbo àwọn àgbààgbà àtàwọn ọ̀dọ́ ìlú wọn láwọn ń pè fún ìrànlọ́wọ́ ọmọ Yorùbá kí Fúlàní bá máa pa ọmọ Yorùbá kankan mọ́ nínú ìlú tá a wà yìí àti ní gbogbo agbègbè ìlú yìí so láti lè gbèjà wọn jà láti kó security síbí fún ààbò ìlú so nǹkan tí àwọn ìlú ń pè fún nìyẹn látọ̀dọ̀ bàbá wa Chief Dr. Sunday Igboho àti látọ̀dọ̀ ìjọba àti látọ̀dọ̀ gbogbo ọmọ Yorùbá nílé lóko àti ní ẹ̀yìn odi so ẹ ṣe ànímọ̀ bímọ láàrin ara wa o. ẹ̀yin èèyàn mi ó máa wà lẹ́tì kẹ́ báyìí o nígbà tí wọ́n pè ṣí Sunday Igboho májàsọ́lá bàbá mi o nígbà tí wọ́n pè wọ́n pé kí wọ́n wá tó wá rescue yín láti bó síbo ẹ ti ẹ̀ dúró gan gbogbo ọmọ Yorùbá nísìnyí Fúlàní tún ti àtáàkì wọn ní Ọ̀hà àbí ní Ìmẹ̀kọ lọ́dọ̀ yín nífẹ̀ẹ́ lódò àbí ok ẹ wá ń pè kí gbogbo ọmọ Yorùbá come to your aid kí ni ká wá ṣe kí gbogbo àwọn ọmọ Yorùbá máa bọ̀ ká wá bá yín jà ń bẹ́ẹ̀ ni ó yá ẹni kí ṣe Sunday Igboho náà kí wọ́n máa bọ̀ kán wá gbà yín lẹ̀ ẹjọ́ wáì tó ṣe jẹ́ wípé every party nílẹ̀ Yorùbá tí Fúlàní bá ti attack yín ìgbà yẹn lẹ máa rántí ọmọdé yẹn mọ́ ìgbà yẹn lẹ máa mọ̀ pé ṣe Sunday Igboho kan wà níbì kan ẹjẹ́ asáré lọ pé ọ̀rọ̀ yìí ó ti lẹ́tìkẹ́ díẹ̀díẹ̀ o ẹ jẹ́ kí gbogbo wa ká jọ bí calming down lórí rògbòdìyàn tó jọ wà nílẹ̀ yìí o ẹ jẹ́ àjọ máa bí calming down ni o ẹ jẹ́ bí calming down gan ni o àti wípé gan pàápàá adẹ̀ ń sọ̀rọ̀ yìí ní gbogbo ìgbà ó dẹ̀ ń repeat ara wọn ẹ̀yin baálé ẹjọ́ ṣé tí victim kan tó bá ti tí incident kan bá ti ṣẹlẹ̀ tá a pariwo síta ṣé ẹ̀yin baálé àtẹ̀yin ọba tó kù ó ní mo ṣe máa ń bẹ̀ yín gbogbo ẹ̀yin tẹ́ bá ń wo fídíò dára wípé ẹjọ́ ẹ má bá mi pín ètò yìí ẹ máa bá mi share fídíò yìí dé gbogbo ibi tẹ́ ẹ bá lè share dé ẹ̀yin tẹ́ ẹjọ́ ọmọ baálẹ̀ tẹ́ wà lókè òkun tí ẹ̀ ń gbọ́ wa ẹ máa bá wa mú fídíò kẹ́ máa share fún wọn ẹ̀yin tẹ́ súnmọ́ wọn tẹ́ mẹbí tẹ́ mara tẹ́ mọ̀rẹ́ ẹ máa share kí wọ́n gbọ́ wà very important because àtijọ́ ètí àwọn Fúlàní ti máa wá attack yín ṣé ẹ rántí pé kò tí ì pẹ́ tá treat kéèsì brother wa kan Sunday Ayẹni mo ìrántí láti Ọ̀kà Àkókó Ondo State tí wọ́n pa sí orí oko ẹ̀ wọ́n fi àdá la ikùn ẹ̀ wọ́n kó ìfun ẹ̀ jáde Ọlọ́run má jẹ́ kí ìwà tèmi àní kúkú oró tọmọtọmọ tẹbí tarátọ̀ rẹ wa lórí oko ẹ̀ ó lọ sáàrin oko ẹ̀ lọ ṣiṣẹ́ kí dé lọ ló ṣẹlẹ̀ it's almost the same story pẹ̀lú ti baálẹ̀ náà wọ́n ní ó lọ kó màálù jẹ oko ẹ̀ Fúlàní tí ó rí igbó ńlẹ̀ tí kò sí pákíbẹ̀ tí ò ságbàdo tí ò sí nǹkan tó gbìn síbẹ̀ tí ò kó wọn lọ́kọ́ lọ jẹgbó tó mọ̀ọ́mọ̀ kó wọn lọ sórí oko ó ti mọ̀ pé òun múra ìjà ni ó fẹ́ wá pa yín ni ó ń tọ́ yín ni a ní ká ẹ flush Fúlàní dànù kúrò nínú gbogbo villages yín ẹ kọ̀ ẹ flush wọn ẹ ń bá wọn gbé ẹ ń ràgàbò wọn ẹ ń sọ wípé family nìyí ẹ ti rò pọ̀ ẹ lè lé wọn tán ẹ̀yin lẹ́yìn ń rò wípé fámìlì ni yín ó ti pẹ́tẹ́ ti jọ ń gbé ṣùgbọ́n ṣé ó yẹ kí fámìlì yín kó máa pa yín bọ́ ṣe pa yín lápàsáyé wọ́n pa yín dànù èèyàn ò gbúdọ̀ máa pa téèyàn bá sin ẹdìyẹ gan kó máa sin nǹkan ọ̀sìn kò gbúdọ̀ máa mú wọn kó máa wẹ́ wọn jẹ kó máa pa wọ́n nípakúpa bọ́ ṣe ń pa ẹ̀yin Yorùbá ojú ti tì mí fún yín báyìí ojú ti tì mí fún yín ẹ jẹ́ wá sọ̀kan fún yín o bí ọ̀rọ̀ Sunday Ayẹni yẹn náà ṣe ṣẹlẹ̀ wọ́n fi màálù jẹ oko ẹ̀ ó wá lọ fẹjọ́ sùn baálẹ̀ wọn àbọ̀bà wọ́n dẹ̀ ṣe kí ni wọ́n bọ́ síta wọ́n pe Fúlàní ó jẹ́ kó ókè ó dá owó padà owó oko wọ́n fún Sunday Ayẹni lówó ìjọ́ kejì ni wọ́n lọ pa Sunday Ayẹni sóko ẹ̀ wípé kò ní ná owó yẹn ṣó ti rí pọ́n wá tọ́jà wọn fẹ́ pa yín ni ókè the same thing náà wá ṣe fún baálẹ̀ èmi ò dẹ̀ ní sọ wípé nǹkan tó ṣe fún baálẹ̀ dáa torí gbogbo wa là ń pariwo tẹ́ bá sọ wípé a ò pariwo tó bàbá ńlá irọ́ ni
gbogbo yín tẹ́ ẹ mọ̀ tájọ wà nínú ìrìn àjò yìí tẹ́ ẹ mọ̀ òtítọ́ mi ò mọ rísí wà tẹ́ ò lè máa sọ káàkiri lójúlé dójúlé kẹ́ sọ fún wọn àsìkò títọ́ tí gbogbo yín ní láti bọ́ síta ní gbogbo villages tẹ́ bá wà kẹ́ ẹ unite irú unity tẹ́ máa ní tẹ́ bá ṣe patí tẹ́jọ máa máṣọ kì í kíra yín ṣùgbọ́n nínú patí ẹjọ rẹ́rìn ẹjọ jó ẹjọ jẹun irú unity yẹn ni kẹ́ fi máa protect ara yín ṣùgbọ́n tẹ́ bá sọ wípé ẹ ò kọ̀ pé nínú patí nìkan lẹ ti máa unite wípé Fúlàní pa yín wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni o bẹ́ẹ̀ ni ṣé o gbọ́ bàbá Tinubu ti lọ sign solid minerals everything fún àwọn Faransé àwọn ará Faransé dẹ̀rẹ̀ wọ́n ti lé wọn ní Niger torí pé mineral resources wọn ni wọ́n ń kó lọ gbogbo every Africa country pátápátá tí àwọn France tí wọ́n ń bà lé wọn lórí bẹ̀ wọ́n lé wọn dànù ní alájẹpa ni wọ́n elérinrun ni wọ́n olè ní Faransé nísìnyí wọ́n bẹ̀rẹ̀ sí ní wá góòdì wọ́n á máa máa ní oríṣiríṣi nǹkan mineral resources káàkiri àwọn villages àfàìmọ̀ kí Boko Haram kọ́ máa shift wá sílẹ̀ Yorùbá Lákúráwá gbogbo wọn wọ́n bọ̀ ń bẹ̀ ṣẹ̀dẹ̀ mọ̀ wípé àwọn western world àwọn náà ni wọ́n ní most of àwọn gbogbo wèrè wọ̀nyí tó terrorize wọn ní north àtàwọn northern leaders náà nítorí mineral resources nísìnyí tí bàbá Tinubu dẹ̀ ti gbé mineral solid minerals ilẹ̀ Nàìjíríà tó ti gbélé Macron lọ́wọ́ nísìnyí kí ti yín bá yín lókù eléyìí Fúlàní ṣèpàbálẹ̀ tẹ́ ń ṣe fídíò ó máa tó stage kan ẹ̀ ní rántí fídíò because Ọlọ́run ló mọ iye èèyàn tó máa pa ní village kan ní èdè Ọlọ́run má jẹ́ kán rẹ̀ ẹ ṣáà mọ bó ṣe eradicate wọn ní north tákàn déédéé ju àdó olóró pìm gbogbo wọn kú dànù mo ní kí jí sọ fún yín ní ká lè mọ nǹkan tó ń bọ̀ eléyìí tẹ́yìn ṣe fídíò kan lélẹ́yìí ọ̀rọ̀ kẹ́dìdé fúnra lára yín ni and lórí ọ̀rọ̀ bàbá Sunday Adéyẹmọ Ìgbòho ẹ stop ẹ láti máa pè máa yẹn ẹ jẹ́ àtúnlọ gbọ́ fídíò míì sí. di nǹkan tó ṣẹlẹ̀ so àwọn ará ìlú rèé àtàwọn ọ̀dọ́ ìlú ní ilé bàbá baálẹ̀ ọ̀hà tí àwọn Fúlàní pa ní àná so ẹ jẹ́ ká gbọ́rọ̀ látẹnu aṣojú gbogbo àwọn àgbààgbà ìlú lórí ikú tó pa bàbá baálẹ̀ ó yá bàbá. ẹ kú pàdé. Yes sir. ó ṣe ní bí nǹkan bíi ọjọ́ mẹ́ta kan sẹ́yìn tí àwọn Fúlàní kan wá jẹ oko baálẹ̀ àti oko ọ̀tún ẹ̀ náà bá fi pe àwọn àwọn ọlọ́pàá lọ́ọ̀yà láti Ọ̀yọ́ báyìí ló wá bá wọn ṣiṣẹ́ nú ọ̀rọ̀ yẹn nígbà tí wọ́n ṣiṣẹ́ nú ọ̀rọ̀ yẹn owó tí wọ́n gbà lọ́wọ́ Fúlàní ni wọ́n nérí ní nǹkan bíi ìjẹ́jọ́ sígbà tá a wá yìí ló bá di lánàá bàbá wa rí i pé wọ́n wá pa baálẹ̀ lánàá lóko ó lọ sóko láàárọ̀ báyìí pé òun fẹ́ lọ rán ẹ̀pà tí wọ́n já bóyá ó bá wọn ní o bóyá wọ́n bá a ní o ìyẹn la mọ̀. kí ni wọ́n fi pa wọ́n. ìbọn ni. ṣé a lè rókù bàbá baálẹ̀ náà. ẹ lè rí. ẹ jẹ́ ká débi òkú wọn náà. ẹ jọ gbogbo lé ṣé bọ́ọ̀rọ̀ yẹn ṣe rí ni wọ́n ti sọ yẹn. ìjẹ́yìn ni wọ́n wá sanwó ni wọ́n ń sọ pé owó yẹn wọn ò lè náà kán tó kú. ibo ni wọ́n wá sanwó yẹn sísà. ìmọ̀ ẹ̀kọ́ ni wọ́n ti sanwó yẹn. ní police station. ṣùgbọ́n láti bí ló ti ń lé ẹni yẹn. náà ti kó kéèsì yẹn lọ ló ti ń lérí. ibi ló ti ń lérí kì í ṣe pé lọ́dọ̀ àwọn ọlọ́pàá yẹn lọ́hùn. ibi ló ti ń lérí. a ti rí òkú bàbá baálẹ̀ náà báyìí a dẹ̀ ti jáde wá síta padà wá bá àwọn àgbààgbà ìlú gbogbo wọn náà ní àtàwọn ọ̀dọ́ ìlú gbogbo wọn náà wà ní ìtàǹbì báyìí so a ti wà ní ọ̀dọ̀ wọn padà báyìí so wọ́n fẹ́ sọ nǹkan tí wọ́n fẹ́ fún bàbá wa Chief Dr. Sunday Igboho Májàsọ́lá. Yes sir. Yes sir. ṣe rí nǹkan tó ṣe ìwọ̀n ṣẹlẹ̀ nísìnyí pé baálẹ̀ láti pọ̀sẹ̀ méjì nísìnyí lọ jẹ oko ẹ̀ àti oko abiyán ìgbà wọn fàlọ́ fàbọ̀ títí di ìjẹ́rin èèyàn kò fún un alájà sọ fún un fọ̀lí ẹ̀ rí i lọ́ọ̀dì ọ̀nà ń lọ pàṣọkọ láti òkè àgbẹ̀dẹ lè ń ti wá alájà ó pàṣọkọ Sunday kan wà lájọ ọmọọṣẹ́ alájì hàn owó lọ́gbọ̀ Yorùbá alájà kan Yorùbá oníjà pípọ̀ fún un lọ́dọ̀ DP òun lọ parí ọ̀rọ̀ yìí o kà jẹ́ àlàyé tèmi wọn. ẹ ṣe sà ọ̀rọ̀ lágbọ́ látẹnu kan lára àwọn olóyè ìlú nípa bí ìṣẹ̀lẹ̀ náà ṣe ṣẹlẹ̀ wọn náà àwọn Fúlàní kọ́kọ́ fi ẹran jẹ oko bàbá baálẹ̀ bàbá náà dé arrest wọn ó kó wọn dé police station so wọ́n gbà tí wọ́n fà á lọ tí wọ́n fà á bọ̀ ní station ní wọ́n jẹ́ kó di mímọ̀ ní station fún àwọn Fúlàní ẹgbẹ́ kan lọ san owó oko tí wọ́n jẹ so wọ́n ní wọ́n dẹ̀ kówó yẹn wá fún bàbá wọn ní but
ọ̀gá àwọn fúlàní ò gbọ́ yorùbá ẹni tó wá jẹ́ tó gbọ́ yorùbá tó jẹ́ fúlàní tó ń ṣògbùfọ̀ fún wọn ó wá ní ó jẹ́ kí wọ́n jẹ́ káwọn yanjú ọ̀rọ̀ yẹn lé ní ìtàn fi lọ́n jẹ́ káwọn máa lọ sanwó fún ọlọ́pàá dànù ní ìta pé ìtàn fi ń jẹ́ káwọn máa lọ sanwó fún ọlọ́pàá dànù níta yẹn pé yẹ káwọn sẹ́tọ̀ ọ̀rọ̀ yẹn nílé ní pé but ó dùn àwọn o bọ̀ bàbá náà kọ́ ló máa dúró ná owó náà ìjẹ́ta náà kó wá fún bàbá. inú mi dé dùn tẹ́ ti sọ wípé ẹ ti rí òkú bàbá baálẹ̀ ṣé wọ́n pa wọ́n wọ́ lọ ni wọ́n ṣáà ti rí òkú bàbá baálẹ̀ píṣọ ẹ̀ wà ń bẹ̀ yá èmi ò lè gbé síta àbí kò yẹ yín bẹ́yìn kí dẹ̀ náà fi pa bàbá baálẹ̀ wọ́n náà tún kó màálù jẹko náà ni wọ́n dẹ̀ ní pé kán lọ san owó oko tán jẹ kán kó màálù jẹ ẹni yẹn gbowó àbọ̀dé owó gbígbà ikú ló padà já sí fún wọn òun náà ṣe fún Ayẹni àìmọye àwọn èèyàn tí wọ́n ti ṣe fún láìmọye ìgbà láti iye ọdún tó ti pẹ́ ẹ̀yin ṣe wẹ́rí ẹ̀yin ìjọba òfò àtàdánì ẹ̀yin àgbààgbà burúkú tẹ wà nílẹ̀ Yorùbá bàbá Rauf Arẹ́gbẹ́ṣọlá wọ́n ní ìwà yín ò dá ẹ̀ ń kógun já ilẹ̀ Yorùbá ẹ̀ ń kó ogun já ilẹ̀ Yorùbá ẹni kí ló kọ bàbá Rauf Arẹ́gbẹ́ṣọlá bẹ́ẹ̀ ṣe báwọn ni wọ́n lọ ń ṣe peace party tán lọ sáyìn kínní yẹn ti gbàgbé ni tí wọ́n lọ parí ìjà láàrin àwọn Fúlàní herdsmen àti àwọn farmer wípé kí wọ́n máa kọ́ fi wọ́n sílẹ̀ kó ní kálukú máa ṣe tiẹ̀ àbọ̀dé ẹ̀ òun lè rí ìbẹ́yìí sìn ẹ̀yin ò lè máa pe bàbá Rauf Arẹ́gbẹ́ṣọlá àti mọ̀mọ́ Fọláṣadé Tinubu ọmọ bàbá Tinubu tí wọ́n lọ parí ìjà láàrin àwọn farmer àtàwọn Fúlàní herdsmen tó ń pa yín àwọn ló yẹ kẹ́ ẹ máa pè kì í ṣe Sunday Adéyẹmọ kì í ṣe bàbá Ìgbòho ẹ jẹ́ kó sinmi Chief Ìgbòho láwọn ìyàwó ó láwọn ọmọ ó lẹ́bí ó lára lórí ìrìn àjò yìí níyà tí wọ́n ṣaláìsí sí lórí ìrìn àjò yìí lọ́rẹ́ wọn kú sí ní kọ́sì wọn kú sí ní ìyá ìyàwó kú sí nígbò ìyá tó bí ìyá wọn ló kú sí ṣé ó dìgbà tẹ́ bá ẹ fẹ́ run gbogbo fámìlì Ìgbòho ni torí kò padà yé mi mọ́ ṣé ẹ fẹ́ run gbogbo fámìlì Ìgbòho ni ṣé nǹkan tẹ́ wà nínú ọ̀rọ̀ yìí ni ṣé okay ó ní ibi oge owó kan tó wà tí wọ́n gbì síbẹ̀ tí ó máa lọ máa ká owó àwọn tẹ́ ń pè Chief Sunday Igboho tó bá ní pé kọ́ wá sí pé kinní kan ṣé afẹ́fẹ́ gbé pa ṣé ó dìgbà tí ẹ̀yin ọmọ Yorùbá bá mú ẹ̀mí Ìgbòho tẹ́ fi ṣe sacrifice ẹlẹ́dẹ̀ ò ní gbà torí Ìgbòho nìkan kọ́ lọ́rùn ẹ máa pe tó bá ti pa yín láti sìn lọ ẹ máa pe Rauf Arẹ́gbẹ́ṣọlá bàbá Rauf Arẹ́gbẹ́ṣọlá tó gbélé màlúù dé ọtẹnẹkẹlẹ ìjà kó gbẹjà lọ Arẹ́gbẹ́ ti gbé màlúù abalajọ yín bàbá Rauf ẹ̀yin náà ṣòwò màlúù nìyẹn o ẹ máa pe Rauf Arẹ́gbẹ́ṣọlá ẹ máa pe Afọláṣadé Tinubu ọmọ bàbá Tinubu àwọn náà sáyìn ẹ máa pe ìhùn Ààrẹ Ọ̀nà Kakanfò yín Ganiyu Ige Adams ẹ pè OPC gbogbo OPC pátápátá ẹ pè wọ́n náà ṣé nǹkan míì ti wà náà rẹ ni ṣé ẹ̀yin náà rán nípa ẹgbẹ̀mí Ìgbòho ẹ̀mí Ìgbòho ṣe é gbẹ́ o any villages tí Fúlàní bá ti àtáàkì yín ṣèbẹ́yìn náà rí fídíò gbogbo àwọn àgbààgbà yín báyìí àbí ẹ̀yin yúùtù tó wà ń bẹ̀ kọ́ lẹ́rí gọ̀lọ̀tọ̀gọ̀lọ̀tọ̀ ẹ dìde ohun tó lẹ bá nílò lẹ fi ń jà àwọn tó pa baálẹ̀ yín wọ́n bá yín gbé ẹ mọ fíléèjì wọn ẹ mọ àdúgbò wọn ẹ mọ gáà wọn ẹ mọ ibi tí wọ́n wà ẹ lọ bẹ̀kẹ́ lọ ṣe nǹkan tó bá yẹ kẹ́ ṣe kò jù bẹ́ẹ̀ lọ ojú fún ojú ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ kọ́lọ́pàá jọ kó gbogbo yín papọ̀ ṣùgbọ́n kọ́lọ́pàá tó kọ yín ẹ̀yin náà ẹ hùwà bí ọmọ kọ́ ẹ wu ìwà bí ọmọ ọkọ ẹ má máa ṣe bẹṣẹṣe ó ti ń bí àwọn èèyàn nú tẹ bá wá expect pé àwọn fídíò yìí pé àwa tá wà lábúrọ̀d àwa máa torí ẹ̀ dáwó àwa ò dáwó ẹ̀pà kankan ẹ gbàgbé òṣì o gbogbo yẹn ti kọjá gbogbo madness yẹn ti kọjá o ayé ìgbà kan ni owó ọ̀pá owó ẹ̀pà owó ẹ̀pà owó ọ̀pá owó ẹ̀pà owó ọ̀pá owó ẹ̀pà owó ẹ̀pà kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ mọ́ ẹ kó ṣì dànù náà wọ́n àtáàkì yín ẹ àtáàkì wọn yes ẹ kò gbẹnu dúró ẹ ṣe fídíò wọn ò ṣe kinní kan ẹ wọnú gbólókè àtàkì wọn padà ẹni eléni wà pẹ̀lú fámílì ẹ every small thing Chief Igboho every small thing Chief Igboho every small thing Chief Igboho ṣé nǹkan mi wà náà rẹ ni mélòó nínú yín nu Nàìjíríà ń bẹ lẹ ń rántí Igboho tí wọn bá ti wá àtàkì yín mélòó ló ń fi ohùn ránṣẹ́ sí wípé ṣàlàáfíà lẹwà àjíǹde ara ń jẹ́ ẹ pẹ̀lẹ́ lẹ́mẹ̀yẹn o àbí kò ní bùkátà ayé ẹ kò ní ìrìnàjò ayé tiẹ̀ tó ń gbé ẹbí ẹ má máa ṣe báyìí náà ẹ má máa ṣe báyìí o ọ̀rọ̀ mi tó bá bí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọmọ Yorùbá nú ẹ má fi ṣèbínú ṣùgbọ́n mo rò wípé ibi tí stage ibi tá wá dé ìsìn àsìkò tí tó ta máa bára wa sùn títọ́ ọ̀rọ̀ èmi lọ́dọ̀ tí yín nílẹ̀ Yorùbá nǹkan tẹ bá fẹ́ òun ni máa bá yín fẹ́ ìgbé kàwá ṣe parí Fúlàní ti pa wọ́n ìyẹn ti lọ láyé ìgbà yẹn ó ti bá yẹn lọ any villages tí Fúlàní bá ti attack ẹ come out lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ fèsì wọn
èmi ò wá mọ̀ ìwọ tí o bá sì ní owó tó fẹ́ dá fún anybody o lè má dá lọ́dọ̀ tiẹ̀ o. Village mélòó la fẹ́ dáwó fún? Mo ní village mélòó? After all, the last time I check, bàbá Tinubu ọmọ yín ló wà ńbẹ̀. Ẹ pé bàbá Tinubu náà, ẹ máa pe Afẹ́nifẹ́re. Ẹ pé Afẹ́nifẹ́re. Tó bá ti pa yín, ẹ pé Afẹ́nifẹ́re pé ikú ti dé báyìí tó mú yín lọ, ti mú baálé yín lọ. Ọmọ yín ló wà ńbẹ̀, wọ́n ti lélédè yín agbọ́rọ̀ yín. Bàbá Tinubu ṣe lọ sign deal 300 million euro ní fún security. Ẹ pé Tinubu, ẹ pa àwọn boys ẹ nínú cabinet ẹ jàre ẹ fi anybody sílẹ̀. Ó ti ń becoming and unbecoming kí ló dé gan. Ta lè fẹ́ kó ìpayà bá everyday? Wọ́n pa yín, wọ́n pa yín. Wọ́n pa yín ọwọ́ wà, wọ́n pa yín ẹlẹ́sẹ̀, wọ́n pa yín ẹ lórí. Tó bá pa ìkan nínú yín tí gbogbo village àtàgbà àtọmọdé àtọkùnrin yín àtobìnrin yín tẹ́ bá dìde tẹ́ ṣí pẹ̀lú àwọn Fúlàní, wọ́n á mọ̀ pé nǹkan ṣí pẹ̀lú wọn. I don't know woman be like you. They are woman be like you wọ́n sì lórí méjì, wọ́n kì í ṣe ihun inú igbó. Nǹkan tó bá mú yín tẹ́ rí wọn tó da màálù lọ, tẹ́ ra wàrà lọ́wọ́ wọn, tẹ́ ra màálù lọ́wọ́ wọn. Tó bá ti wá pa yín tí ìjà jọ mú yín yẹn, ẹ dìde kẹjọ wojú ara yín. Kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ wojú ara yín. Ẹ wo bàbá baálẹ̀, ọ̀run yín rè o, àti iye ọdún tá ti pariwo. Ẹ̀yin náà ẹ ṣe níbi tí ọ̀rọ̀ dé dúró sí. My own final decision ó ní gbogbo yín nílẹ̀ Yorùbá ẹ lọ máa flush Fúlàní kúrò ní village yín. Ẹlẹ́ẹ̀fẹ́ wọn mọ́ ẹ ṣàwọn àwọn ọmọ Biafra. Wọ́n flush wọn dànù ni, wọ́n lé wọn dànù ni, wọ́n flush wọn fẹ́ rí màálù, wọn fẹ́ rí anybody. Ṣùgbọ́n ẹ̀yin jókòó síbẹ̀ ẹ máa fọwọ́ bò wọ́n. Ìgbà tí wọ́n pa Sunday Ayẹni títí dèní àwọn ìyá yẹn wọ́n lọ sí palace ọba dèní eléni kí ni kábíyèsí ṣe. Sunday Ayẹni ti kú kó òfò dànù, family ẹ̀ wọ́n máa mọ̀ ní for life ni. Baálé yín náà ó tún ti kú dànù nìyẹn o, kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. Ẹ̀yin ni ká bẹ̀rẹ̀ sí ní gbèjà ara yín láti sìn lọ. Ọmọdé yẹmọ ò ní time o, wọ́n busy wàhálà iṣẹ́ pọ̀ ńlẹ̀, kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin tèmi tó bá bí yín nú ẹ má bí inú o. Bọ̀bọ̀ kọ̀ rò wípé níbi tí ìrìn àjò dé nísìnyí ọ̀pọ̀lọpọ̀ ìlú òyìnbó gan ò rọrùn mọ́. Bùkátà ti pọ̀ jù lọ́rùn wa. December la fẹ́ dé, kò sówó òfò kan àtàdánù kan téèyàn fẹ́ dání, téèyàn ò ní nǹkan fowó ṣe, tá lóun wá fẹ́ ó kọ̀ fẹ́ waste owó dànù. Èmi gan nídìí owó badly ju ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà lọ. Èmi dára mo nídìí owó, mi ì mọ̀ nǹkan tọrọ ni. Ẹni Ọlọ́run bù kó bùn mí. Ẹ̀yin tèmi, kí lẹ̀yin náà rí sí fídíò wọn? Kí ni nǹkan tẹ́ rò wípé kàn ṣe? Ṣé kí ṣe Sunday Igboho kó jẹ́ wọn ní ìhòòhò ni? Àbí àlàyé tí mo kó kalẹ̀ kí wọ́n mú lò? Èwo lẹ fẹ́? Mo mọ̀ pé kì í pẹ́ bínú sí dẹ́rẹ́ o. Ìsílẹ̀ máa ní àá ti sọ ó ti kẹtàn. Ó ti ní bólẹ̀gì kò káyé ti tèmi, ayé tèmi ni mò ń live lọ. Ìwọ tó bá dá ẹ̀wà ni pé ayé mi ló ń ṣọ́ kiri. Fídíò mi ni nǹkan tí mo bá sọ ni. Ìwọ ló mọ, Ọlọ́run ló fi ẹ́ ṣe áńgẹ́lì kó máa ṣọ́ ayé mi kiri. Ọlọ́run ló fi ẹ́ ṣe iṣẹ́ yẹn ó máa ṣe dojú alẹ́ ẹni. Kò jù bẹ́ẹ̀ lọ, ayé tèmi lèmi ń ṣe. Mi ìgbà kankan lọ́wọ́ èèyàn kankan, kò sẹ́nibọ̀dì tó máa determine ìrìn àjò ayé mi fún mi. Mò ń rìnrìn àjò ayé mi bó ṣe tẹ́ mi lọ́rùn ni. Ṣùgbọ́n lórí eléyìí tó bá bí yín nú, mo sọ máìdì mi ni, mi ní irọ́ kankan tí mo fẹ́ pa fún yín. Àbí kò yé yín báyìí, ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀. Ẹ̀yin Yorùbá, ẹ̀yin baálẹ̀ tẹ́ àbọ̀ wọn, tẹ́ gba màálù, tẹ́ gba owó lọ́wọ́ wọn. Àní ẹ tí wọ́n dànù, ẹ bẹ̀rẹ̀ sí ẹ̀yin kábíyèsí ẹ máa flush wọn dànù. Ẹ̀yin baálẹ̀ flush wọn dànù, kò sẹ́nibọ̀dì tó ń bọ̀ wá rescue yín. Má gbàgbé láti bá mi share fídíò yìí. Má sì gbàgbé láti bá mi like kó sì bá mi ṣe kíni, kó bá mi thumb up on it. Ire o, orúkọ tèmi ò yí padà. Ìyèdára kò wé kò ó lèmi jẹ́.